Ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá Arewa Consultative Forum (ACF) wọ́n mà ti ṣe ìpàdé lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí, ìyẹn the 20th of November 2024 ní ìlú Kaduna, tó sì jẹ́ pé wọ́n bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu wípé ìjọba ẹ̀ ó ti ń fi ayé ni àwọn lára jù ní ilẹ̀ Haúsá, tó sì ń jẹ́ kó di mọ̀ pé láìpẹ́ láì jìnnà pàápàá lásìkò ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀, àwọn yóò wọ́ ọ̀nà àbáyọ, àwọn yóò sì wo ojútùú sí ìṣòro àwọn. Ẹ rántí wípé àwọn Haúsá wọ́n ti ń fẹ̀hónú hàn sí Tinubu tipẹ́ pé ó ń yan àwọn jẹ, ó sì ń gbé nǹkan gbẹ̀yà wọn, pàápàá bó ṣe jẹ́ pé àwọn làwọn sọ di ààrẹ tó jẹ́ pé kò rí ìbò tó tó ìbò ní ilẹ̀ Yorùbá tó ti jáde, tó jẹ́ pé ìbò àwọn ni làwọn fi sọ di ààrẹ, ṣùgbọ́n tó ló ń fojú olórí àwọn gúnge. Ṣá o, látìgbà tí ọ̀rọ̀ ẹ̀ ti ń ṣẹlẹ̀, ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá tán lẹ́nu jù yan Arewa Consultative Forum (ACF) wọn ò tí ì ṣèpàdé tàbí sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n lọ́jọ́rùú ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí ni làwọn ẹgbẹ́ náà ni wọ́n máa ṣe ìpàdé, èyí tí alága àwọn amòfin àgbà Mamman Mike Osuma, Senior Advocate of Nigeria (SAN), èyí tí ó jẹ́ alága wọn ni wọ́n ṣe ìpàdé ní ìlú Kaduna. Níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mọ̀ pé ètò ẹ̀kọ́ ilẹ̀ Haúsá, ọrọ̀ ajé àti ètò ààbò àwọn báyìí ó ti wá burú kọjá sísọ láàrin ọdún kan àti oṣù mẹ́fà tí Tinubu lò. Wọ́n ní báwọn ò bá fẹ́ ṣàbòsí kì í ṣe Tinubu, ó nìkan ló fa wàhálà sílẹ̀ Haúsá o. Ó ní àwọn tó fa wàhálà tó pọ̀ jù sílẹ̀ Haúsá, wọn mọ àwọn gan náà ni tó ti ṣe ìjọba kọjá, ṣùgbọ́n wọ́n ní ètí Tinubu gbédé láàrin ọdún kan oṣù mẹ́fà yìí, ìnira tí ò ṣẹlẹ̀ rí nínú ìtàn Nàìjíríà ni. Wọ́n ní ibi Tinubu bá lòun ṣàtúntò Nàìjíríà, wọ́n ní kó fi ẹyin jú àánú sí i, kó wòye pé bóun bá ní kò ń dájú wípé òun fẹ́ ṣe àtúntò Nàìjíríà, wípé yóò sì mú ìnira wá fún ìgbà díẹ̀ kó tó di nǹkan tí ó jà sáyọ̀ fáwọn èèyàn. Wọ́n ní àwọn olòdì sílẹ̀ yìí, ṣùgbọ́n kó fi ẹyin jú àánú sí àtúntò tó ń ṣe láti má ṣe jẹ́ kí ìnira náà pọ̀, nítorí pé bí ìnira bá pọ̀ ara àwọn èèyàn ò lè gbé. Àwọn ẹgbẹ́ àgbà ilẹ̀ Haúsá ìwà jẹ́ kó di mọ̀ pé àwọn fọwọ́ sí ìpàdé tí àwọn ẹgbẹ́ Haúsá kan League of Northern Democrats tí wọ́n ń ṣe kiri, kódà wọ́n ní wọ́n wá bá wọn ṣe ìpàdé láìpẹ́ yìí, ìyẹn àwọn ẹgbẹ́ League of Northern Democrats tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano Alhaji Ibrahim Shekarau jẹ́ alága wọn, ní wọ́n wá bá wọn ṣèpàdé lórí bí nǹkan ṣe ń lọ, tó sì ní àwọn orúkọ tí ó jẹ́ bí 260 tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú, gómìnà tẹ́lẹ̀ ní ilẹ̀ Haúsá àti aṣòfin tẹ́lẹ̀ àtàwọn mínísítà tẹ́lẹ̀. Ó lé àwọn orúkọ wọn bíi 260 ni wọ́n mú wá fáwọn pé káwọn wò láti wò bóyá àwọn yóò rí kan gbé kalẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027, tó sì ní gbogbo eléyìí ni làwọn náà rò, ṣùgbọ́n àwọn ti rí i pé ẹni tó lè ṣe nǹkan táwọn fẹ́ ní ilẹ̀ Haúsá, tó lè tọ́jú àwọn, tó sì lè ṣe dáadáa fáwọn ní ilẹ̀ Haúsá, ọmọ Haúsá náà lẹ́ni náà ló lè jẹ́ ọ̀yàn Haúsá Fúlàní, ìyẹn pé ọmọ àwọn ló lè mọ ibi tí bàtà ti ń ta àwọn lẹ́sẹ̀, ó sì lè ṣe nǹkan tí àwọn ń fẹ́. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò lámọ́lẹ̀ náà pàdé náà pé àwọn yóò gbàgbára lọ́wọ́ Tinubu, ṣùgbọ́n ní tí wọ́n ń sọ tó ń pa lówe ti fi hàn pé wọn ò ní ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027, ṣùgbọ́n táwọn alátìlẹ́yìn Tinubu ti ń jẹ́ kó di mọ̀ pé yálà wọn fẹ́ kò fẹ́ o, ọdún 8 Tinubu yóò pé lórí àlééfà ìjọba ìṣàkóso Nàìjíríà.